tó ẹ kú àkókò yìí à ń kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. Lónìí a máa sọ̀rọ̀ nípa àṣà aṣọ wíwọ̀ ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àṣà aṣọ wíwọ̀ ní ilẹ̀ Yorùbá. Kí ni à ń pè ní aṣọ? Ǹjẹ́ ohun tí a fi òwú ṣe nìkan ni aṣọ ni àbí ó ní àwọn ohun mìíràn tí a tún mọ̀ sí aṣọ? Kí ni aṣọ? Aṣọ ni ohun tí a fi ń bo ìhòòhò ara wa. Ìyẹn ni pé ohun tí a fi ń bo àwọn ibi kọ́lọ́fín ní ara wa. Ara àṣà oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ni aṣọ wíwọ̀ jẹ́. Onírúurú ọ̀nà ni a pín aṣọ wíwọ̀ sí ní ilẹ̀ Yorùbá. A ní aṣọ ọkùnrin àti aṣọ obìnrin. Àwọn ìsọ̀rí tí aṣọ pín sí ni aṣọ ìmúròde, aṣọ iṣẹ́ àti aṣọ ìṣeré. Bí a bá wo aṣọ ọkùnrin, a ó rí àpẹẹrẹ bíi ṣòkòtò, fìlà, bùbá. Bí a bá wo aṣọ obìnrin, a ó rí ìró, bùbá, a ó rí ìpèlé, a ó rí ìborùn àti àwọn onírúurú mìíràn. Nípa aṣọ iṣẹ́ àbí aṣọ ìṣeré tàbí aṣọ ìmúròde, oríṣiríṣi ni àwọn aṣọ wọ̀nyí jẹ́. Aṣọ ìmúròde ni aṣọ olówó ńlá iyebíye tí a máa ń lò nígbà tí òde bá kàn wá tàbí nígbà tí a bá ní ayẹyẹ. Aṣọ ìwọ́lẹ̀ tàbí aṣọ ìṣeré òun ni àwọn aṣọ kéékèèké tí kì í ṣe olówó ńlá tí kò lè gba ìdọ̀tí pọ̀ tí a máa ń wọ̀ láàárín àdúgbò bí a bá fẹ́ ṣeré tàbí a fẹ́ wà ní àyíká. Aṣọ iṣẹ́ òun ni àwọn irú aṣọ tí a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Àpẹẹrẹ àwọn wọ̀nyí ni gbérí ọdẹ àti gbérí àgbẹ̀. Ǹjẹ́ kí là ń sọ? A ní aṣọ ni ohun tí a fi ń bo ibi kọ́lọ́fín tàbí ìhòòhò ara wa. Onírúurú ni aṣọ. Kì í ṣe ohun tí à ń fi òwú ṣe nìkan ni àpẹẹrẹ aṣọ. A ní ọ̀nà tí à ń gbà ṣoge ní ilẹ̀ Yorùbá. Àṣà oge ṣíṣe ni aṣọ wíwọ̀ jẹ́. Ǹjẹ́ kò ní ju báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Tó bá di ìgbà míì, ẹ̀yin lè fẹ́ ní àǹfààní àti kọ́ èdè Yorùbá síwájú sí i. Ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_Clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Tó bá jẹ́ ẹ̀rọ alágbèéká wa ni ẹ yẹ̀ wá wò lórí www.yorubaclinic.com níbi tí ẹ ní àǹfààní àti kàn sí wa kí ẹ sì kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó di ìgbà náà, èmi olùkọ́ àti atọ́kùn yín Ọláìyá Àyìndé Ọlánrewájú ń wí pé ẹ wà ní àlàáfíà.